kejì ọba Àwùjalẹ̀ ọba tó ṣe dáadáa ni akramakumullah nínú ọba ilẹ̀ Yorùbá akramakumullah kò tí ì sírú ẹ̀. tagammada Allahu bi wasi'i rahmatihi amiru mulukil muslimin Amiru Mulukil Muslimin kò tí ì sírú ẹ̀. Allahu akbar nígbà tó jọba náà ó ní bí àwọn Ìjẹ̀bú ṣe ń ṣe fún ọba tó bá kú àbọ̀ba tó bá wàjà àbọ̀ba tó bá tó bá ṣiṣẹ́ ṣiṣẹ́ àbọ̀ba tó bá fẹ́ jẹ ó ní bí wọ́n ṣe ń ṣe bọ̀ nígbà tó ń dé tí ó jọba ó ní ẹ má wọ́n pè wá pé ok ìwọ náà lọ bá kan tẹ bá fẹ́ jọba o mùsùlùmí lèmi mùsùlùmí tí mo dẹ̀ jẹ́ yẹn mi ń fẹ́ kẹ́ fi orò àbí òòṣà àbí àṣà Yorùbá tí ó tako ẹ̀sìn rẹ̀ tako ẹ̀sìn mi ń fẹ́ kẹ́ fi ṣe Allahu akbar wọ́n sì gbà sílẹ̀ nù Allahu akbar òun náà ló wá ṣe gazette náà ó sẹ́ndẹ̀ sí ilé amòfin ní Ogun State láti sọ di òfin kó wọnú òfin ó wọnú òfin akramakumullah ẹni tó bá jẹ́ ọba ó jọba ipò bàbá ẹ̀ ló bọ́ sí yẹn akramakumullah so ó lè máa tí ò bá kí ń bá wọn ṣe òòṣà tí ò kí ń bá wọn ṣe nǹkan tó ń fẹ́ ṣe ẹ filẹ̀ tó bá kú orò ìdílé orò ìlú kí ni tí wọ́n fẹ́ ṣe yẹn kọ́ máa fi ṣe kọ́ sin nílànà ẹ̀sìn rẹ̀ tó akramakumullah bá jẹ́ Christian kí wọ́n sin ìlànà ẹ̀sìn ẹ̀ akramakumullah ó gbé lọ sí house ọ̀pọ̀lọpọ̀ wọn lè buwọ́lù látàyè Daniel ó gbé lọ Daniel lu ọdún 8 wọ́n pàṣẹ síra wọn ṣe kí ni wọn ìgbà tó di ọdún tí Dàpọ̀ Abíọ́dún tó jẹ wọ́n ti ń gbé lọ àwọn house yẹn wọ́n fẹ́ àwọn Òṣùgbó gbogbo ẹ̀rù ń ba àwọn yẹn torí wọ́n ń dẹ́rù bà wọ́n tẹ́bá tó bẹ̀rẹ̀ tọwọ́ bọ̀ káwọn ará pẹ́ kalẹ̀ fa làwọn tó jẹ́ mùsùlùmí ní house láwọn bá ṣe tẹ̀ ń fi zẹ̀ ẹgbẹ́ wa ẹjẹ́ ta pàṣẹ Allahu akbar wọ́n dẹ̀ pàṣẹ Allahu akbar ọba yìí ló ṣe Allahu akbar ó di òfin mo dẹ̀ rò wípé a ti tó ọba 7 ní Ogun State Allahu akbar tí wọ́n ti lo òfin gazette yẹn bẹ́ẹ̀ tí wọ́n ti lò lé lórí Allahu akbar ọba Síkírù Adétọ̀nà yìí Síkírù Adétọ̀nà òní ìyẹn ló jẹ́ ká wò ó nígbà tí Rábítà fẹ́ ṣe conference níjẹ̀bú-Òde pé nǹkan la fẹ́ ṣe yìí nínú gbogbo ọba ilẹ̀ Yorùbá kò sẹ́ni tó tó lọ́jọ́ orí àkọ́kọ́ nìyẹn kò sẹ́ni tó ṣáájú ẹ̀ dé ìpèrè bàbá ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ní pé ẹ wàá bá pẹ̀lú wàkíwà Allahu akbar kò jọba tán kó bá kéèyàn dàgbà àdàgbàjẹ́ ra òfò ó dàgbà yọwọ́ náà ni àdàgbà yọwọ́ kọ́wọ́ pé kó máa wí gbó kó máa wí gbá máa wí kó máa ṣe kò ń ṣe afsaduwa rárá kò ṣe innal muluka idha dakhalu qaryatan afsaduha akramakumullah Rahmanir Rahim innal muluka idha dakhalu qaryatan afsaduha wa ja'alu azillatan wa kadhalika yaf'alun kò ṣe bẹ́ẹ̀ Allahu akbar innal muluka àwọn ọba idha dakhalu qaryatan tí wọ́n bá wọ ìlú kan wọ́n bàjẹ́ ni wàjáwàlú àìzàtà àhàlíhà àzílàtà àwọn èèyàn yìí bẹ àwọn èèyàn pàtàkì bẹ wọ́n sọ ọ́ di ẹpẹrẹ wọ́n gbèsè lẹ́wọ̀n bí wọ́n ti ṣe nu Allahu akbar Al-Qur'ani ló sọ ẹ̀ àmọ́ bá Síkírù Adétọ̀nà kò yìí ṣe bẹ́ẹ̀ Allahu akbar Allahu yarhamu ní Rábítà fáwọn wípé ẹjẹ́ afún ní Amiru Mulukil Muslimin akramakumullah nígbà ó tó kélé jẹ aláṣẹ gbogbo àwọn ọba mùsùlùmí wọ́n sì wíláwà ní rẹ̀ Allahu akbar so ní Rábítà fi ṣe now ẹni tó kú yìí Buhari tó kú àsìkò kan náà ó sún mọ́ra wọn ìpadà àwọn méjèèjì sọ́dọ̀ ọba tó dá wọn ó sún mọ́ra wọn Allahu akbar ìsúnmọ́ra wọn yẹn a rí pé hadith tó ní pé al-arwahu junudun mujannadatun sallallahu alayhi wa sallam battalion làwọn ọmọ ogun máa ń wà so ẹ̀mí náà battalion ni ó wà mata àrọ́fà mi ní ha ìtàlẹ́fà ọmọ ogun yìí tó bá ti rí pé inú ọmọ ogun ọ̀dọ̀ ọ̀hún náà ni tí wọ́n wọṣọ kan náà tí wọ́n ní àmì tán fi mọ́ra wọn ìtàlẹ́fà wọ́n pàdé wọ́n rẹ̀ Allahu akbar wà mọ́ta mẹ́kàrà mi ní ha ìtàlẹ́fà tí wọ́n bá ti rí pé eléyìí ìṣara wa o ìtàlẹ́fà wọ́n sì pàṣẹ wọn yàpara Allahu akbar so a rí pé wọ́n sún mọ́ra lẹ́mìí Allahu akbar wọ́n sún mọ́ra níwà Allahu akbar wọ́n sún mọ́ra níṣe Allahu akbar náà fi papọ̀ Allah nígbà tí Buhari náà wà ní kíní inú àwọn tí máa ń rìn mọ́
bàbá yìí jẹ́ kan Allahu Akbar. ìgbà tó wà Allahu Akbar. lórí ìjọba bàbá yìí jẹ́ kan nínú àwọn tí ń rìn mọ́ tí wọ́n ń súnmọ́ tí wọ́n tó sì bọ̀wọ̀ ẹ̀ Allahu Akbar. so àwọn méjèèjì tó wọ́n jọ jẹ́ mùsùlùmí. wọ́n jọ jẹ́ mùsùlùmí. wọ́n tún jọ wà náà àwọn àmẹ́rí ní ẹ̀rí náà. bẹ́ẹ̀ni kódà bẹ́ẹ̀ mi Buhari ogun tó ti bàbá náà àmọ́ ó kọjá 80 eré kọ́. eré kọ́. so eré kọ́ ẹ̀yìn ó sì kọjá 80 yẹn Ọlọ́run ló mọ iye àdánwò tí wọ́n ti gbé olórí. La ilaha illallah. àdánwò tó ti fò lórí ìjọ tó ń lọ ní kíní níbi campaign tí àwọn èèyàn tí wọ́n ti sẹ́ẹ̀tì machine gun oríṣiríṣi La ilaha illallah. wọ́n bẹ̀rẹ̀ sí fáyà púpúpúpúpú Ọlọ́run ni ò ní kú ọkọ̀ tó wọ̀ bullet proof ni ọkọ̀ yẹn pẹ̀lú driver ló wá gbé escape. Allahu Akbar. ìyẹn ni Kai. wọ́n tún dánwò lẹ́lẹ́kejì nígbà tí ó ṣèjọba tán tó fẹ́ ṣe birthday l'Abuja ibẹ̀ ikú yẹn ni Babátúndé ìdí àgbọn bu àkú. Allahu Akbar. wọ́n bu omi wọ́n ti wá poison ẹ̀ òun ni wọ́n gbé fún Túndé ìdí àgbọn ló wá padà wá gbé omi ẹ̀ òun ló ti mú báyìí ló ti mọ̀ pé Kai. nǹkan kan ṣe òun. Allahu Akbar. Allahu Akbar. so lòun náà fi kú. Allahu Akbar. Buhari ò kú. Allahu Akbar. Ó di méjì sá. ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta ìgbà tó jẹ́ president ní 2015 eré ní àwàdà ni wọ́n fi nǹkan kan sínú presidential kìíní yẹn pé àfàìfásímú lónítọ̀ òyìn ò ní bọ̀. Contaminated. Kai. ohun tí ó tó sì mọ̀ tí ó mọ̀ tó fà á símú wọ́n dákẹ́ irú ẹ̀ ti ṣe Yar'Adua tó kú so àwọn tọ̀hún yẹn tó wò ó wípé kọ́ máa jẹ́ kí ni Yar'Adua wọn ra dákẹ́ wọ́n kàn gbé fly ni nígbà tí wọ́n gbé lọ tó dé London wọ́n láti fa gbogbo ẹ̀jẹ̀ yẹn kú pátá wọ́n fún lẹ́jẹ̀ mi. Adamul Masmuma. àwọn tí wọ́n ṣiṣẹ́ yẹn ọkọ̀ àwọn ti balẹ̀ pé kò sí kò lè escape. Allahu Akbar. wọ́n bá bẹ̀rẹ̀ sí pariwo pé Buhari tẹ́rí wọn clone ẹ̀ ni àwọn rò pé cloning ṣé bó ṣe dàgbà náà ni cloning ó ti wá jẹ́ ẹni tó bá clone di ìdàgbà náà ni yóò ti bẹ̀rẹ̀ gbèsè ayé ẹ̀ wọn mọ nǹkan tó ń jẹ́ cloning yóò ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ torí mi fẹ́ ká lọ bẹ́ẹ̀ tó máa tún divert wọn so wọ́n ní wọ́n clone ẹ̀ wà lálùkù wa wọn clone Ọlọ́run ló ṣiṣẹ́ nígbà tó Ọlọ́run bẹ́ẹ̀ ni so a fẹ́ akọ àwọn tọ̀hún náà fẹ́ wọ́n kọ̀ ó lu ọdún mẹ́jọ ẹ̀ pé ó pé ẹni tí wọ́n ní wọ́n kúrò nìyẹn o òkú sórí àga yẹn so ó gbéjọba kalẹ̀ pẹ̀lú rọrùn so now nǹkan tí Nàìjíríà ní nǹkan ṣe irú ẹ̀ níjọ́ tí Murtala Muhammed tó kú níjọ́ Jímọ̀ ni kọ́nàmọ́kọ́nàmọ́ mo rántí pé Sheikh Adam radiyallahu ta'ala anhu wọ́n ń bọ̀ lágége mo wà nú mọ́tò àwọn àfáà Suleiman àwọn náà wà mọ́tò ní Malmola bẹ́ẹ̀ni àwọn náà wà mọ́tò so àwọn àgbà bí alọ́gbà ìdí àràbà yẹn àfi wá já sí express yẹn làwọn gbà bọ̀ là ń tọ̀ bọ̀ express yẹn ò tí kún tó bẹ́ẹ̀ làwọn gbà là ń tọ̀ bọ̀ la fi dé Òṣòdì nǹkan tí bàbá sọ ní pé qad kana ma nakhafu an yakuna inna lillahi wa inna ilayhi raji'un la hawla wala quwwata illa billah àwọn akọ lórí. qad kana ma nakhafu an yakuna inna lillahi ilayhi raji'un. irú ẹ̀ làbá kan fún Buhari náà. Allahu akbar. قد كان ما نخاف أن يكون إنا إليه راجعون إنا إليه راجعون. òun ni àtọ́ba Àwùjalẹ̀ àtòun ẹni tá a máa kí ní ìsìn tó jẹ́ bàbá àsìkú òun ni president Bọ́lá Ahmed Tinubu. kọ́nà kó túnbọ̀ bá wa gbà wọ́n lẹ́mìí kọ́nà àti former president Buhari àti bàbá wa Amiru Mulukil Muslimin
kọ́nà kó bá kí àwọn méjèèjì kọ́nà kó bá gbàgbọ́ wọn bisimilahi kul huwa Allah bisimilahi rahman rahim kul huwa Allah Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad babalájọ wa ní bisimilahi li ilafi fún bàbá wa president Alhaji Ahmed Bola Tinubu àti gbogbo àwọn kan tó filẹ̀ pátápátá lápapọ̀ Nàìjíríà kọ́nà kó má dá wà láàmú lẹ́yìn àwọn méjèèjì bisimilahi li ilafi bisimilahi rahman rahim ilafihim rihlata ash-shita'i was-sayf falyabudu rabba hadha al-bayt alladhi at'amahum min ju'in wa amanahum min khawf kí Ọlọ́run kí ó jẹ́ àrí babalájọ pé bẹ́ẹ̀ ṣe wọlé yìí ó tún máa báwọn méjèèjì ṣe rí lẹ́mìí yín a tún kẹ́kọ̀ọ́ lára yín pé Islam òun lálákọ̀ọ́kọ́ nǹkan tẹ́ gbé síwájú Islam yẹn lè gbé síwájú torí tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ ẹ̀kọ́ báyìí tẹ́ bá ti fẹ́ kọ́ wa lẹ́kọ̀ọ́ ní kọ́kọ́ yíyà sí nǹkan kan náà ibi ẹ̀kọ́ yẹn lè máa lọ àmọ́ wíwá fi tíríbùtù ilẹ̀ fún wọn fún dídí àsìkò tẹ́ fílẹ̀ yìí ó ń túmọ̀ yín pé wọ́n láyè lẹ́mìí Islam yẹn dẹ̀ ni ó pàtàkì lẹ́mìí kọ́rọ̀ wá jẹ́ kẹ́ pé fún wa albarka ọlá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam